Mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire a kú ọdún ìtúnu àwẹ̀ yìí o. Mo kí gbogbo wa pátá a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pàápàá ẹ̀yin ọmọ Ìwó tó jẹ́ pé láti ìlú Ìwó a kó ire bá gbogbo ilẹ̀ Yorùbá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Látijọ́ tó Olódùmarè ti dálé ayé yìí kò rán ọba kankan rí láti wá gbógun ti òrìṣà tó jẹ́ ọ̀tá rẹ̀. Ìwó nìkan lọ́lọ́run ti ṣe. A dúpẹ́ pé lénìí gbogbo àwọn tí máa ń rán tẹ́lẹ̀ láti gbógun ti òrìṣà, Ibrahim tí a pè ní Abraham àti Ànábì Muhammad àti Jésù tó sọ pé òun ò wá pa òfin rẹ́ ṣùgbọ́n òun wá mú ṣẹ. Mọ̀ lénìí ẹni tó jọba gangan sípò ọba tó sì jẹ́ pé Ọlọ́run lọ́ba, òun ni Ọlọ́run wá lò láti ìgbà tó ti dáyé. A dúpẹ́ o. Ìwó ló ṣoríire, èmi nìkan kọ́ mo ṣoríire. Ní gbogbo ilẹ̀ Yorùbá náà ti ṣoríire. Mo kí yín, a kú ọdún, a kú ìyèdún, inú àwẹ̀ náà la wà yìí. Àmọ́ ìparí ẹ̀ ní tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mo sì ń bá yín sọ pé ẹ má bá wọn bọ òrìṣà o. Òrìṣà bíbọ kò dáa o. Ìmọ̀ Ọlọ́run lọ́kan Olódùmarè ló dáa. Ẹ̀yin Kìrìsìtẹ́nì, ẹ̀yin náà lẹ sọ pé bàbá ìwọ la ó máa sìn títí. Bẹ́ẹ̀ náà lẹ̀yin Mùsùlùmí wọ́n ní ìyáka náà búdù wá ìyáka náà stáyìn. O ṣèlérí fọ́lọ́run nípò nìkan lọ́ọ́ máa sìn. Ìgbà tí ìwà mọ̀gbà tó sọ pé tàwọn bàbá rẹ o gbọ́dọ̀ máa ṣe. Nínú tí bàbá rẹ sọ àti tọ́lọ́run sọ, èwo ló ga jù, èwo ló dáa jù. Ìbọ̀rìṣà ègún ni o, má bá wọn bọ̀rìṣà o, má bá wọn dé bẹ́ẹ̀. Nítorí ẹni tí ń bọ̀rìṣà ló ń depo lé bàbá rẹ̀ lórí epo pupa. So o lè depo lé wọn lórí ìgbà wọn wà láyé. Àwọn tí ń bọ̀rìṣà ni à ń yẹ̀yẹ́ àwọn baba ńlá wa. Àwọn ni ń bu ògógóró sẹ́nu tí ń tú lé wọn lórí. Èèwọ̀ ni, ìwọ ni ń fún wọn jẹ. Àwọn bàbá yìí wọn ò rógógóró rí. Àwọn abọ̀rìṣà náà ni wọ́n sọ pé bí mọ́tò bá láksidẹ́ǹtì wọn lògùn ló pa, bàbá wa lògùn. Tí bàbá wa wá jẹ́ apààyàn tí ń pààyàn, Ṣàngó ọ̀pọ̀, Ògún ọ̀pọ̀. Ìfẹ́ làwa fi ń lo ilé ayé. Ìfẹ́ látọ̀dọ̀ Olódùmarè. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo kí yín púpọ̀ pé ẹ má bá wọn débi òrìṣà bíbọ o. Ègún ni o. Ègún tí máa ń ran ìrandíran, tí máa ń ran àwọn èèyàn lè má mọ̀ tẹ́lẹ̀. Ọba míì gan lè má mọ̀ tẹ́lẹ̀. Ọba èyí kó òòṣà jọ o. Babaláwo ló ní ilé òòṣà o. Shrine babaláwo ló ní, èmi kọ́ mo ní. Níjọ́ tí babaláwo bá sì yíwà rẹ̀ padà tí à ń ṣe nǹkan tó dá oògùn ké ayé èèyàn dá, kí wọ́n má máa ṣépè, kí wọ́n má máa láwọn pààyàn. Àfẹ́ gbogbo yín. Àáfàá, pásítọ̀ tó bá lóun fẹ́ pààyàn kì í ṣe èèyàn gidi. Bẹ́ẹ̀ náà babaláwo kí wọ́n lọ upgrade gbogbo oògùn wọn tí wọ́n ṣe, kí wọ́n upgrade ẹ̀, kí wọ́n lọ extract èyí tí ó bá jẹ́ poison kí wọ́n yọ kù. Èyí tí ì bá ṣe poison kàn fún wa mu. Èmi á máa mu ọsàn wẹ́wẹ́. Àìmọye nǹkan tí mo máa ń mu tó jẹ́ ti ìbílẹ̀ náà. Ṣùgbọ́n kì í ṣe pé ń máa pa àwọn ọmọ mi àbí máa ṣépè fún wọn. Ẹ má bọ̀rìṣà. Ègún tí máa ń ran ìrandíran ni o. Tí èyí jẹ́ kéèyàn tí máa ń ran ìrandíran. Má sọ pé China àti India wọ́n ń bọ̀rìṣà o. Ògo tọ́lọ́run ṣe ọmọ Yorùbá ó ju ti China àti Russia àti China àti India lọ. Ọjọ́ tiwa, ọjọ́ ọ̀la tiwa. Èmi ti rọ ọjọ́ ọ̀la tó dáa fún Ìwó. Ọjọ́ ọ̀la Ìwó ti dáa. Láti ìlú Ìwó mo ti rọ ọjọ́ ọ̀la fún ilẹ̀ Yorùbá. Nítorí bó ṣe kan Ìwó ó ti kan gbogbo ọmọ Yorùbá. Yóò dáa fún yín o. Ẹ ṣoríire o. Ayọ̀ ni ó máa jẹ́ ti yín. Ègún òbí ò ní rò lórí yín mọ́ o. Ègún òbí nídìílé ìyàwó, nídìílé ọkọ kò ní jẹ́ ti yín. Àánú Ọlọ́run ni ó máa fi rọ́pò. Yóò máa rí bẹ́ẹ̀, yóò máa ṣe bẹ́ẹ̀. Pẹ̀lú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ Kábíyèsí, ọba tí ń ṣọlá, tẹ́nìkan ò gbọdọ̀ bi léèrè. Kábíyèsí Olódùmarè.